inú Akpabio kò dùn sí Adams Oshiomhole. èyí lohun tó fàjà wọn nílé ìgbìmọ̀ asòfin. ọ̀rọ̀ náà ya àwọn tí wọ́n wà níbẹ̀ lẹ́nu, àbí nígbà tí àwọn àgbàlagbà asòfin, àwọn àgbàlagbà aṣáájú àti àwọn àgbà òṣèlú méjì bá dìde tí wọ́n sì nà mọ́ ara wọn, tí ọ̀rọ̀ náà sì di ariwo nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa. bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí, Godswill Akpabio, àti ọ̀kan nínú àwọn sẹ́nẹ́tọ̀ tó wà lábẹ́ ẹ̀, Adams Oshiomhole láti Edo. fún ẹni tó bá ti gbàgbé, Akpabio kì í ṣèyàn kékeré o. kọmíṣánná ní Akwa Ibom ní 2002, bí ìgbà pé wọ́n jọ bẹ̀rẹ̀ òṣèlú tá a wà nínú ẹ̀ yìí ni o. lẹ́yìn náà ló ṣe gómìnà ìpínlẹ̀ yìí láàrin 2007 títí di 2015. ní 2015 ló kọ́kọ́ wá sílé ìgbìmọ̀ asòfin àgbà yìí, ó sì wà níbẹ̀ títí di 2019. ó wù ú kó tún padà wá ní 2019, àmọ́ ó jábọ́ nínú ìbò ọdún náà, kò wọlé. ìyẹn ni Buhari ṣe fi ṣe mínísítà tó sì wà níbẹ̀ títí di ọdún 2022 kó tó fipò sílẹ̀ pé òun náà fẹ́ dupò ààrẹ Nàìjíríà, kó tó juwọ́ sílẹ̀ fún Bọ́lá Tinubu lásìkò ìbò abẹ́lé APC tó sì padà díje sílé ìgbìmọ̀ asòfin. bó sì ti wọlé ní 2023 ni wọ́n fi ṣe olórí ilé náà, tó sì wà níbẹ̀ títí bí a ti ń sọ. gómìnà ni, mínísítà ni, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ni. bẹ́ẹ̀ ní ti Adams Oshiomhole, olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà NLC lòun láti 1999 títí di 2007. kò sì sẹ́ni tí ò mọ̀ nígbà náà o. ní 2008 ló di gómìnà Edo, ó sì wà níbẹ̀ títí di 2016. alága ẹgbẹ́ òṣèlú APC ni láti 2018 sí 2020. lẹ́yìn èyí ló ṣẹ̀ṣẹ̀ díje wá sílé ìgbìmọ̀ asòfin ní 2023. torí bẹ́ẹ̀ Oshiomhole náà ò kéré nínú ayé rárá. ìyẹn ló ṣe ya àwọn èèyàn lẹ́nu nígbà táwọn àgbàlagbà méjèèjì nà mọ́ ara wọn nílé ìgbìmọ̀ tí kò sì sọ́mọdé asòfin kan tó lè tètè rí nǹkan kan ṣe sí i. òfin kan tí wọ́n ti ṣe lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù karùn-ún 2026 yìí nílé ìgbìmọ̀ tí Adams Oshiomhole kò sí níbẹ̀ ló di wàhálà o. olórí ilé ìgbìmọ̀ asòfin yìí, ìyẹn Akpabio, fẹ́ tún òfin náà kà sétí àwọn ọmọ ilé ìgbìmọ̀ kó sì lukù mọ́ ẹ̀ mọ́lẹ̀ láti fàṣẹ sí pé àwọn asòfin ti gbà á wọlé, kìnínní náà sì ti dòfin tí wọn yóò máa tẹ̀lé. níbi tí wàhálà ti dé nìyẹn. bí Akpabio ti gbẹ́nu lé òfin náà tó ń kà á sétí àwọn ọmọ ilé ìgbìmọ̀ tó kù táwọn yẹn ń ṣe yẹ́sí, bẹ́ẹ̀ ni Oshiomhole fò dìde tó ń ṣe point of order, ọ̀rọ̀ pàtàkì kan wà, point of order, ọ̀rọ̀ pàtàkì kan wà. bẹ́ẹ̀ ló ń pariwo sọ̀rọ̀ tó ń lọ́gun tààrà tó sì dìde nàró bí ìgbà pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ló ń darí, níbi tí wọ́n ti máa ń múra láti fa wàhálà pẹ̀lú ìjọba, tí òun Oshiomhole yóò sì máa kúrú tí yóò máa ga. bó ti ń ṣe náà nìyẹn o. ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé ilé ìgbìmọ̀ lélẹ́yìí kì í ṣe níwájú àwọn òṣìṣẹ́ ìjọba. ohun tí Akpabio kò ṣe kọ́kọ́ dá lóhùn nìyẹn. nígbà tí ariwo ẹ̀ sì pọ̀ ni Akpabio dánu dúró láti ṣe àlàyé fún pé níbi tí ọ̀rọ̀ dé yìí kò sí ẹni tó lè pe point of order pé ọ̀rọ̀ pàtàkì kan wà mọ́, nítorí àsìkò tó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ti kọjá. àwọn ọmọ ilé ìgbìmọ̀ ti dìbò sí kinní náà, kò sì sẹ́ni tó tún gbọ́dọ̀ fà wọ́n sẹ́yìn mọ́ lórí ẹ̀. síbẹ̀ náà o, Oshiomhole yóò dáhùn. ariwo point of order, ọ̀rọ̀ pàtàkì kan wà ló ń pa, tó sì ń pariwo pé Akpabio ò lè pa òun lẹ́nu mọ́, òun lòún lẹ́nu òun láti fi sọ̀rọ̀, kò sì sẹ́nìkan tó lè pa ohùn mọ́ agogo lẹ́nu. nígbà tí ọ̀rọ̀ náà fẹ́ di gìrìgìrì tí Oshiomhole sì ń ṣe bíi pé tó bá ríbi súnmọ́ Akpabio yóò palẹ̀ ẹ̀ mọ́, ọlọ́pàá ilé ìgbìmọ̀ Tahir Mongunu lọ sọ́dọ̀ ẹ̀ láti dá a níbẹ̀nu. àmọ́ níṣe ló kanra mọ́ yẹn pé kó báràdà sọ̀hún jàre, kí lòun mọ̀, ẹgbẹ́ ajá ń jó lajá ń jùrù. níbi tí ikú bá ń sọ̀rọ̀ lọ́wọ́, gbogbo àrùn tó bá ń bẹ nítòsí ibẹ̀ wọn ò gbọ́dọ̀ gbìn. ní Mongunu bá kágúọ́ padà sí àyè ẹ̀ tí Oshiomhole sì kí ariwo bọnu bí ẹni tí rélùwéè gbẹ́rù ẹ̀ lọ. nígbà náà ni inú bí Akpabio ló bá ṣe ọ́dà, ló bá ka àwọn ìwé òfin àtàwọn ohun tó fún un láṣẹ bí olórí ilé ìgbìmọ̀, tó sì dojúkọ Oshiomhole pé ṣé ó mọ̀ pé ọwọ́ òun ni gbogbo àṣẹ wà, tí kò bá jáwọ́ nínú ìwà adagboru tó ń hù yìí,
òun yóò lé jáde nílé ìgbìmọ̀ náà tí kinní kan ò ní ṣe. Ó ní àṣẹ kan náà lòun yóò pa, wọn yóò sì gbé e jáde nílé ìgbìmọ̀ ní jàǹtóní tí ẹsẹ̀ ò ní kanlẹ̀ rárá. Kò sì ní yàtọ̀ sí orin tí wọ́n ń kọ fún eégún aládò pé ẹgbẹ́ aládò fẹsẹ̀ kanlẹ̀ ẹgbẹ́. Nígbà náà ni ara rọ Oshiomhole o. Bí ògúlùtù tó bọ́ sómi, ó farabalẹ̀ díẹ̀, ó ń jẹnu wúyẹ́wúyẹ́ bí ẹni tí bàbá olóògùn tí wọ́n bá ta á jù ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ fún ìyàwó ẹ̀ lóyún. Bàbá olóògùn ni ò ṣe bá jà yìí, ìyàwó ló sì ti lóyún yìí, èwo wá ní ṣíṣe. Àmọ́ irú òfin wo ni wọ́n ṣe tó fi di ìbínú burúkú bẹ́ẹ̀ sí Oshiomhole lára, tó sì fi di pé ó kojú Akpabio láì tilẹ̀ kọ ohun tí yóò dá sílẹ̀ rárá? Àwọn òfin tó lè sọ àwọn aṣòfin kọ̀ọ̀kan yìí di adarí ilé ìgbìmọ̀ náà ni wọ́n tún ṣe. Ṣé 119 109 làwọn aṣòfin wa, àmọ́ wọ́n ní àwọn olórí tó ń darí wọn. Nínú àwọn adarí yìí sì ni olórí ilé ìgbìmọ̀ yìí fúnra ẹ̀ àti igbákejì ẹ̀ àti àwọn aṣáájú ilé ìgbìmọ̀ aṣòfin gbogbo. Ipò pàtàkì làwọn olóyè yìí wà láàrin àwọn aṣòfin tó kù gbogbo. Ọ̀nà bí wọn yóò ti ṣe wá yan àwọn aṣòfin yìí sí ipò náà, ìyẹn sí àwọn ipò pàtàkì wọ̀nyí ni wọ́n tún ṣe. Ìyẹn ló sì bí Oshiomhole nínú. Ó fẹ́ sọ pé bí wọ́n ti ṣètò náà kò dáa ni, àti pé tó bá ṣe pé òun wà níbẹ̀, òun ìbá ti jẹ́ kí kinní náà ṣeé ṣe. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan ló ti pè é nínú àwọn aṣòfin pé òfin tuntun báyìí ni wọ́n ṣe o, wọn yóò sì fi òǹtẹ̀ lù ú lọ́la o. Bóyá ni kò jẹ́ ìyẹn ló ṣe jẹ́ kó pa gbogbo ohun tó ń ṣe tì àti bí yòówù tí ìbá wà, tó sì fi sáré wá sílé ìgbìmọ̀ náà láti wá fojú ara òun rí bó ti ṣe ń lọ. Nígbà tó sì débẹ̀, torí pé bí wọ́n ti wí fóun lọ̀rọ̀ rí, ọkùnrin náà faraya gidigidi. Ó lóun ò ní gbà. Tó bá sì jẹ́ olóògùn kan tó ń jẹ́ bí iná ni, ìbá dán kinní náà wò lára Akpabio, olórí àwọn aṣòfin. Ohun tí òfin náà wí ni pé ẹnikẹ́ni tí yóò bá jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin tàbí tí yóò jẹ́ ọ̀kan nínú àwọn adarí, kó tó lè fi orúkọ ara ẹ̀ síwájú pé kí wọ́n yan òun sípò náà, a jẹ́ pé ó ti wà nílé ìgbìmọ̀ aṣòfin náà lẹ́ẹ̀mejì, tí ẹ̀ẹ̀mejì náà sì tẹ̀lé ara wọn. Èyí ni pé ní 2027, ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ọ̀kan nínú àwọn adarí ilé ìgbìmọ̀ náà, àfi kó jẹ́ ẹni tó ti wà níbẹ̀ báyìí, kó wà nílé ìgbìmọ̀ náà láti 2023, tó bá sì parí ẹ̀ ní 2027, kí wọ́n tún yàn láti 2027 yẹn títí di 2031. Ohun tó fi lè dupò adarí ilé ìgbìmọ̀ aṣòfin nìyẹn. Bẹ́ẹ̀ òfin wọn kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ohun tí òfin wọn kàn sọ ni pé ẹni tó bá ti lè wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí lẹ́ẹ̀mejì, òun náà ti lè du ipò olórí tàbí adarí yòówù tó bá fẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin. Ohun tó jẹ́ kí irú Akpabio lè ṣe olórí nìyẹn, nítorí ní 2015 sí 2019 ló ti kọ́ ṣe aṣòfin tí kò sì wọlé padà ní 2019. Tó bá jẹ́ pé òfin tí wọ́n wí yìí ti wà tẹ́lẹ̀ ni, kò tí ì lè du ipò olórí náà mọ́, nítorí kò sí nílé ìgbìmọ̀ ní tẹ̀léńtẹ̀lé. Bẹ́ẹ̀ ohun tí òfin tuntun tí wọ́n fẹ́ ṣe yìí sọ ni pé ẹni tó bá fẹ́ ṣe olórí níbẹ̀ yóò wà nílé ìgbìmọ̀ aṣòfin ní tẹ̀léńtẹ̀lé lẹ́ẹ̀mejì, ó kéré tán nìyẹn. Bí ẹnìkan bá fi ojú lásán wo kinní náà, kò ní rí ìdí kankan tí irú òfin báyìí fi lè dìjà tàbí mú ìkùnsínú kankan wá, nígbà tó jẹ́ kí nǹkan lè dáa ni. Ṣùgbọ́n àwọn olóṣèlú kì í ṣe bẹ́ẹ̀. Ọgbọ́n burúkú jọ ń bẹ nínú wọn, bẹ́ẹ̀ ni wọ́n mọ ìwà ara wọn dáadáa. Àrò ń purọ́ kò tó tọ̀dọ̀fin lọ̀rọ̀ àwọn méjèèjì. Àrò ní abẹ́rẹ́ òun bọ́ sódò, ọ̀dọ̀fin ní òun náà gbọ́ ta ló. Ṣé abẹ́rẹ́ a máa bọ́ sódò kóró ta ló ń dán? Oshiomhole mọ ohun tí àwọn Akpabio fẹ́ fi òfin tuntun yìí ṣe. Ohun tó sì fa ariwo tó ń pa nìyẹn. Òun nìkan kọ́ ló sì ń pariwo náà. Òun kàn jẹ́ agbẹnusọ àwọn gómìnà tí inú ń bí sí òfin tuntun náà ni. Ohun tó ṣẹlẹ̀ gan ni pé ó fẹ́rẹ̀ jẹ́ pé tí àwọn gómìnà gbogbo tá a ní Nàìjíríà bá ti gbé ìjọba wọn sílẹ̀ láwọn ìpínlẹ̀ wọn, kò sí ibi tó máa ń wù wọ́n láti lọ mọ́jú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ. Wọn yóò fẹ́ di sẹ́nétọ̀ ṣáá ni. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló wà nínú ọ̀rọ̀ yìí o. Lóòótọ́ gbogbo wọn ni wọ́n máa ń sọ pé eégún ṣì wà lára àwọn ni, àwọn sì fẹ́ ṣiṣẹ́ sin orílẹ̀-èdè bàbá àwọn ni, àti ìpínlẹ̀ àwọn làwọn ṣe ń lọ sílé ìgbìmọ̀ kí àwọn lè máa fi ìrírí àwọn ṣòfin tó dáa fún orílẹ̀-èdè àwọn àti ìpínlẹ̀ àwọn. Àmọ́ kinní náà kò rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wọn rárá o. Àwọn púpọ̀ ni wọ́n ń lọ sílé ìgbìmọ̀ yìí nítorí ìfẹ́ tara wọn nìkan. Wọ́n mọ̀ pé ẹni bá ti wọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí nínú àwọn, àṣírí ẹ̀ bò. Yóò le gan kí EFCC
tàbí ICPC tó rí i mú tàbí kí wọ́n tó lè fìyà owó tó bá kó jẹ níbi tó ti ṣe gómìnà tẹ́lẹ̀. ọ̀kan nìyẹn. àwọn mìíràn nínú wọn kò fẹ́ fi agbára òṣèlú ọwọ́ wọn sílẹ̀ ní ìpínlẹ̀ wọn. wọ́n sì mọ̀ pé tí àwọn bá wà nílé ìgbìmọ̀ aṣòfin yìí agbára yóò ṣì wà lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn gómìnà yìí rí ilé ìgbìmọ̀ aṣòfin náà bíi ilé ìfẹ̀yìntì wọn níbi tí wọ́n ti lè máa sinmi, nítorí ẹ kò lè rí gbogbo wọn tàbí púpọ̀ nínú wọn ní ilé ìgbìmọ̀ lásìkò tí ilé ìgbìmọ̀ ọ̀hún bá ń ṣiṣẹ́ gidi, àfi tí ọ̀rọ̀ kan bá jẹ́ èyí tó kàn wọ́n gbọ̀ngbọ̀n, pàápàá tó bá jẹ́ ọ̀rọ̀ owó àti ipò pínpín. nídìí èyí àǹfààní rẹpẹtẹ ló wà fún gómìnà tó bá di aṣòfin, bó tiẹ̀ jẹ́ pé àǹfààní náà táwọn gómìnà náà fúnra wọn nìkan ni. ní 2023 tó lọ yìí àwọn gómìnà àtijọ́ 14 ló wọlé síbẹ̀, ìyẹn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Godswill Akpabio láti Akwa Ibom, Adams Oshiomhole láti Edo, Aminu Tambuwa láti Sokoto, Abdulaziz Yari láti Zamfara, Seriake Dixon láti Bayelsa, Aliu Wamako láti Sokoto, Danjuma Goje láti Gombe, Adam Aliero láti Kebbi, Orji Kalu láti Abia, Gbenga Daniel láti Ogun, Ibrahim Dankwabo láti Gombe, Abubakar Bello láti Niger àti Simon Lalong láti Plateau tí ilé ẹjọ́ dá padà, pẹ̀lú David Umahi láti Ebonyi tí ààrẹ Tinubu fàyọ láti fi ṣe mínísítà fún iṣẹ́ òde. àwọn wọ̀nyí ni wọ́n wọlé ní 2023 o. ṣùgbọ́n ní ìpalẹ̀mọ́ ìbò 2027 tó ń bọ̀ yìí, àwọn gómìnà àtijọ́ tí wọ́n fẹ́ wọlé sí sẹ́nẹ̀tì yìí ti lé ní 30 dáadáa, títí dórí Yàyà Bello láti Kogi. ilé ìgbìmọ̀ aṣòfin yìí ló wà lẹ́mìí gbogbo wọn. àmọ́ bí wọ́n bá ti dé ilé ìgbìmọ̀ yìí náà, púpọ̀ wọn kì í dúró jẹ́ bí wọn yóò ti di olórí ilé ìgbìmọ̀ náà tàbí ọ̀kan nínú àwọn adarí ibẹ̀ ni wọ́n máa ń wá kiri. ohun tó fa wàhálà tuntun yìí nìyẹn o. àwọn gómìnà tí wọ́n ń bọ̀ lára wọn ti ń rò ó pé tí àwọn bá ti wọlé àwọn lè du ipò olórí ilé ìgbìmọ̀ náà, pàápàá àwọn tí wọ́n ti lo sáà kan tàbí méjì nílé ìgbìmọ̀ yìí tẹ́lẹ̀, àwọn bíi Ìbíkúnlé Amósò láti ìpínlẹ̀ Ògùn. àmọ́ àwọn Akpabio ń ṣe òfin pé ẹnikẹ́ni tó bá fẹ́ du ipò kankan nílé ìgbìmọ̀ àfi kó jẹ́ ó ti ṣe sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀mejì léraléra, kì í ṣe kó ti ṣe é nígbà kan tẹ́lẹ̀ kó tún wá padà wá. níbi tí inú ti bí irú àwọn Oshiomhole nìyẹn, pé Akpabio kò fẹ́ kí irú àwọn ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin ni, tàbí kí àwọn bá a dù ú ló ṣe òfin náà. bí wọ́n ti bínú bẹ́ẹ̀ ni àwọn gómìnà púpọ̀ bínú. wọ́n ní Akpabio fẹ́ fira ìjòyè ló ṣe fẹ́ lé àwọn lọ. àwọn míì ní àwọn Tinubu gan ni wọ́n rán pé kó lè jẹ́ gbogbo ohun tí àwọn bá ti fẹ́ kó ṣe náà ni yóò máa ṣe. ohun tó fàjà nìyẹn tí ìjà náà sì gbóná gan, nítorí yàtọ̀ sí ìjà tí wọ́n jà nílé ìgbìmọ̀, àwọn Oshiomhole rí i pé Akpabio kò gbádùn ara ẹ̀ ní gbogbo ìjẹta yẹn. èèyàn kò wá lè sọ bóyá ohun tí kò jẹ́ kó wá sílé ìgbìmọ̀ náà lọ́jọ́ kejì nìyẹn o, ìyẹn lánàá òde, tó jẹ́ igbákejì ẹ̀ Barau Jibrin ló darí ìpàdé náà. nítorí níbi ìpàdé yìí àwọn Oshiomhole rí i pé wọ́n fagilé òfin Akpabio yìí o. wọ́n yọ kinní náà dànù. wọ́n ní kí òfin ilé ìgbìmọ̀ náà wà bó ti ṣe wà tẹ́lẹ̀, kí ẹnikẹ́ni má fi búrẹ́dì kó àwọn lómi ọbẹ̀ jẹ. wọ́n ní inú bí Akpabio, inú ẹ̀ ò sì dùn sí Oshiomhole rárá. àmọ́ bí àṣà tó ń wo ìgbín kọ̀rọ̀ ni o, kí ni ìdí bàbá àṣà lè fi ahun ṣe. Ọláìwọlá alága ló ń yẹ èdè àìyedè tó ṣẹlẹ̀ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.